a rí nínú ọmọ Musulumi tí ń sọ pé ẹ free Tani Olohun, ẹ free Tani Olohun, ẹ free Tani Olohun. Sọ́pá yẹn ni, sọ́pá yẹn ni, sọ́pá yẹn ni. Ó sún Al-Qur'ani, ó sún Al-Qur'ani, ó sún Al-Qur'ani ṣe bí nǹkan rẹ̀ ni. Ẹ dákun irú àwọn wá sí báyìí. Kìí ṣe ojú ọ̀nà tí Tani Olohun fi lè jáde. Kò wà wá náà bó ti wà ń bẹ̀. Kìí ṣe ọ̀nà tó fi lè jáde. Ẹ má fi ìyà jẹ o, ẹ má fi kankan ṣe o, ẹ má lù o. Tí Islam ẹ bá ṣe religion of peace, bí wọ́n ti gbà mú ni, wọ́n ti gbà pé inú túbú ẹnìkan ló wà. Lápèjúwe ọba ìlú Ìlọrin tó bà ló kọjẹ́, kò sí lákàtà wọn. Kò sí lákàtà mufti, kò sí lákàtà bàbá Bariga, kò sí lákàtà bàbá Sheikh Lagbaji, Sheikh Labibu Lagbaji, kò sí lákàtà ẹni kankan. Tí a mọ̀ ṣe wá sí pé ẹ má fi ìyà jẹ o, ẹ má bà Islam ló kọjẹ́ o, ẹ má dojú ti Islam o, ẹ má sọ pé ẹ má. Gbogbo àwọn tó ń ṣe wá sí wọ́n ń wo kọ́mẹ́ǹtì àwọn Christian, wọ́n ń wo kọ́mẹ́ǹtì àwọn oníṣẹ̀ṣe ni wọ́n fi ń sọ bẹ́ẹ̀. Ọ̀nà tó fi lè jáde kọ̀hún. Ẹ̀yin tẹ́ bá fẹ́ sọrú ọ̀rọ̀ báyìí, ẹ wá wo kíni ṣẹlẹ̀ nínú ìlú. Ẹ wo kíni ṣẹlẹ̀ ní kóòtù, ẹ gba information láti inú kóòtù. Islam ò ṣe ẹ̀sìn jàgídíjàgan. Islam wá ṣe pé kọ́ wá lóun fẹ́ ba kárí ẹnìkan jẹ́ àbóun fẹ́ bẹ ẹnìkan ló kọjá. Àmọ́ wá sí tábà ṣe, ẹ má jẹ́ àṣẹ eye service kún fi mọ́ pàwọ́ la dá àwọn ká máa wá júwe àwọn ẹnìkejì bí ìgbà tó kún jàgídíjàgan ni wọ́n. Àwọn procedure lápèjúwe nísìn, kí ni àǹfààní next of kin? Ara yìí, kí ni àǹfààní next of kin? Ṣebí tí èèyàn bá sí ní position àti lè ṣe, kí ẹni tó bá jẹ́ ẹnìkejì ló lè ṣe, kí ni o kó lè ṣe ni. Nínú wọn ìyàwó ń bẹ́ńbẹ́, nínú wọn ọmọ ń bẹ́ńbẹ́, nínú wọn làwọn tó bá súnmọ́ àwọn relationship rẹ̀, àwọn tó bá relate papọ̀ mọ́ ń bẹ́ńbẹ́. Ààrẹ nìkan kan kọ́ jáde kọ́ wà remorseful ipe a jẹ̀bi ń tà ṣe yìí. Ẹ lọ lè wo gbogbo fídíò tí wọ́n tún ṣe lánàá, ẹ lọ péjì Tani Olohun kó tó di pé ìdájọ́ bẹ̀rẹ̀. Ẹ̀yin ẹ lọ lè gbọ́n tí wọ́n tún sọ ń bẹ̀. Ọ̀pá àyàn ni, sọ́pá àyàn ni, ọ̀sọ̀rọ̀ ọ̀rọ̀ náà lọ sọ, sọ́pá àyàn ni. Tẹ̀fi wá dín pé àpá tàfi lè rí, sọ́pá àyàn ni. Èkejì, kangaroo court. Ayé tẹ̀ sí lára ń di ẹ wá wò. Ẹ má jẹ́ kí a ṣe àwa àfáà, àwa ni mo ń fi prógámù yìí bá wí. Ipe kìí ṣe pé bóyá adájú, Islam ọ̀dájú. Àwọn tó sì gbé náà ó ṣe ọ̀dájú èèyàn, tó bá jẹ́ ọ̀dájú èèyàn ni wọ́n tèkì lọ́wọ́ ara wọn. Nínú tó dájú lọ́dọ̀ gbogbo àwọn ẹ lọ lè wo àwọn fídíò kọ̀ọ̀kan táwọn oníṣẹ̀ṣe tún jáde ipe ilẹ̀ ni ó mú gbogbo kálukú. Àwọn ilẹ̀ mo pè, ilẹ̀ mo pè, ilẹ̀ mo pè. Ilẹ̀ ni ó mú gbogbo àwọn àfáà, ilẹ̀ ni ẹ wo àtìgbà tí wọ́n ti ń sọ̀rọ̀ sí Ìlọrin bọ̀ kò wá kọ́ mọ̀ jáde. Bẹ́ẹ̀ látẹ̀lé àwọn tó yẹ kó ṣe tó lè take action bí ọ̀rọ̀ rẹ̀ ó fi tètè já sọ pé àwọn lọ́ọ̀yà ń bẹ́ńbẹ́, àwọn mọ̀lẹ́bí rẹ̀ ń bẹ́ńbẹ́. Ìlọrin ní ìlú bàbá sọ́mọ ni, ìlú Ìlọrin tó yẹ pé kò sí ẹni tó ń balẹ̀ lè rí tó bẹ́ẹ̀ rí gbìyànjú láti dọ́dọ̀ ọba ìlú Ìlọrin. Ọba lè pe gbogbo àwọn ọmọ rẹ̀ pátá, ó lè pe gbogbo kálukú wa pé lérí ọ̀rọ̀ kọ́ọ̀tù mo fẹ́ kẹ́ gbọ́ kó mbẹ́. Bẹ́ẹ̀ náà ni ìmáàmù ìlú Ìlọrin, bẹ́ẹ̀ náà wà ní mufti, bẹ́ẹ̀ náà ni ìmáàmù Ọ̀fà, bẹ́ẹ̀ náà ni Labibu, Sheikh Labibu Lagbaji. Wọ́n take action kankan. Ẹ wá kọ́ọ̀tù, ẹ wá wo ohun tó wọ́n ṣe kọ́ọ̀tù lánàá. Wọ́n tún claim right náà ni pé èèyàn ṣe lè ṣe kó máa gbé Ìbàdàn kẹgbẹ́jọ rẹ̀ wálẹ̀ yìí. Wọ́n claim right níwájú àwọn tó yẹ pé àwọn náà mọ right wọn. Látijọ́ tí social media ti dé, táwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí máa lò, tó bẹ̀rẹ̀ sí máa abuse láti lò, wọ́n kọjá ìlú Ìlọrin. Ìlọrin nìkan gbogbo tí jògbó Ìlọrin nìkan tí wọ́n bá mú Mudirul Markaz adamallahu hayatahu, wọ́n mú Sheikh Amaluddin àbí wọ́n mú Sheikh Adam, bẹ́ẹ̀ náà wá ní ọba ìlú Ìlọrin wá pọ̀ púpọ̀ ederi Imamu Bashir tí wọ́n ìgbó náà fẹ́ dẹ́kun gbogbo nǹkan yìí. Ìgbó ni a fẹ́ dẹ́kun gbogbo nǹkan yìí. Ẹnìkan náà ni wọ́n sọ sófin, ẹnìkan náà wọ́n èjófin. Kì í wá sí pé àwọn ń pariwo pé èèyàn máa fìyà jẹ àbí kọ́ máa bọ́ ń bẹ̀, but step tó yẹ káwọn next of kin àwọn mọ̀lẹ́bí rẹ̀ ni wọn ò gbé. Ẹ̀yin kan jáde ẹ̀yin sọ̀rọ̀ bí ìgbà tó yẹ pé àwọn kan máa wo àwọn kan ní àwọn tó ń dẹ̀sìn rú. Islam ti parí. Aráyé ẹ lọ lè gbà o.
ẹnìkan ò lè dojú ti Islam ẹnìkan sọ fún wa nísìsiyìí pé ṣé bàbá fẹ́ gé ní ọkàn àwọn èèyàn tá a bá fẹ́ gé ní ọkàn àwọn èèyàn ṣé bá ti ṣe é nu ta ló lè faramọ́ kó máa pìtàn bàbá rẹ̀ lọ́nà tí ò da ta ló lè faramọ́ kó máa pìtàn ọba rẹ̀ lọ́nà tí ò da ta ló faramọ́ kó máa pìtàn àáfà rẹ̀ lọ́nà tí ò da defamation of character yìí ṣe nǹkan kékeré ọ̀nà tí wọ́n á fi lè sympathize wọn tí wọ́n fi ṣàánú wọn tí wọ́n fi listen sí wọn wọn ò take care nítorí ẹ̀kẹ́ ẹ̀sẹ̀ ń wà sínú ìpè àwọn bí báyìí ni ẹ lọ Ìlọrin ìlú bàbá sọmọ ni àwọn ìlú báyìí ẹ lọ́dọ̀ ẹni báyìí ẹ lọ́dọ̀ ẹni báyìí ẹ lọ́dọ̀ ẹni báyìí tẹ́ ẹ bẹ ti lè ránu gbà ń bẹ ọmọ yẹn jáde rọrùn àwọn lọ́yà claim right ni wọ́n ń sọ̀rọ̀ nípa pé wọ́n ṣe lè gbé wá ẹ lọ àwọn péjì kọ̀ọ̀kan fi tẹ́ ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọn tẹ́ ẹ máa gbọ́rọ̀ àwọn tiwa náà àwọn lọ́yà tìlú Ìlọrin ń dúró lérí pé ibi tí èèyàn ti máa jẹ̀bi tó tún wá claim right tí ó wá wọ́n ènì ẹ gbọ́ àwọn Awíkonko ẹ gbọ́ àwọn bàbá wa Sowore ẹ gbọ́ àwọn bàbá wa Fálànà ẹ gbọ́ wọ́n claim right Islam kò gbé ọ̀rọ̀ ẹ̀sìn kò gbé ọ̀rọ̀ àwọn tó bà ló kọjẹ́ ni at least ó yẹ kí àwọn mọ̀lẹ́bí rẹ̀ kọ̀ọ̀kan níyàwó mọ̀lẹ́bí rẹ̀ lọ́mọ mọ̀lẹ́bí rẹ̀ láwọn èèyàn tó lè sọ̀rọ̀ ó yẹ kí wọ́n ti plead láti ìjọ yìí kó preach nípa ọ̀rọ̀ peace kó máa sọ̀rọ̀ ẹ dákun ẹ bá wa bẹ̀ ẹ bá kí sàwọn àfà kí wọ́n ní tàwa mùsùlùmí ṣé Kùránì tó sun gangan kò jẹ́ ìbànújẹ́ láéláé fún wa náà tó fi wá lè jáde pé ṣebí Kùránì rẹ̀ ló sun àwọn oníṣẹ̀ṣe ló lè wíru wọ́ọ̀dù àbí àwọn Christian ló lè wíru wọ́ọ̀dù táwa sọ pé lọ sí Amẹ́ríkà kó mú flag wọn o kọ́ ọ lọ́ọ́ lè mọ́ fi ra lẹ̀ kọ́ ọmọ súnná kó sì mọ́ sépè pọ̀ kọ́ gbé sí kámẹ́rà bí wọn bá ní dáná yẹ ọba gbáko ọba ní sí ọ ká tó wá ní òdìdí Al-Qur'an sáwà sun báìbù ni táwọn Christian fi support wọn tó fi ń pẹ̀sìn wọn ní ẹ̀sìn jàgídíjàgan agbéyàn lọ kóòtù ẹ̀ tó ń pè wá lọ́kẹ́ jàgídíjàgan ní tó ń pè jàgídíjàgan ni pé ká tèkì lọ lọ́wọ́ ara wa ká tèkì action lọ́wọ́ ara wa ká kóbá ká lù ú ká ṣe àgbákò fún ká sunlé rẹ̀ ná lọ́wọ́ ara wa àwa ṣe yóò mọ́ àṣọ yóò mọ́ mùsùlùmí náà tó wá sọ pé ẹ fúri ta ni Ọlọ́run o ẹ fúri ta ni Ọlọ́run o ẹ fúri ta ni Ọlọ́run o ṣebí Kùránì rẹ̀ ló sun ẹ fúri ta ni Ọlọ́run ẹ bẹ̀rẹ̀ ń bẹ̀ yìí o ẹ sọ lẹ̀ o ẹ wá kóòtù ọ̀rọ̀ tó ti di kóòtù tẹ̀ ń sọ ń bẹ̀ ó wúlò ọ̀rọ̀ yẹn ò ṣàǹfààní ọ̀rọ̀ yẹn ò nítumọ̀ ọ̀rọ̀ yẹn ò ṣàǹfààní yóò mọ wá túmọ̀ pé àwọn tó mú ìyá aláburú ni wọ́n àwọn Sheikh Sulayman Faruku mufti tí wọn bá gbé ta ni Ọlọ́run bí wọ́n ti mọ̀ òun nù wọn ní ṣe kankan àìmọye àwọn tó ti bú wọn síwájú bàbá mudiru markaz wọn bá wọn mudiru ju ipò wọn ẹ̀yin náà mọ sáfù tó lè wà nínú àwọn Christian tí ṣe àwọn pásítọ̀ ni wọ́n lè máa bú bàbá rẹ̀ gbogbo ìgbà máa bú òun gangan tí pásítọ̀ òun ní ṣe kankan wọ́n sì tún gbé ọmọ déwájú mudiru báyìí mudiru sì tún lọ pé wọ́n máa lọ àwọn míì bẹ́ẹ̀ wọn ò gbé wọn déwájú mudiru wọ́n fi cash out wọ́n fi rówó wọ́n fi rí follower wọ́n fi lóko wọ́n fi ní gbogbo ẹ̀ mudiru ò ṣe nǹkan kan ní gbèsè ẹ̀yìn nìkan tó bú mudiru ọmọ rẹ̀ náà bú mudiru padà ẹni tó gbé ọmọ mudiru tó ń pè pé dákun bá mi foríjì tó náà sì bú already ìbò láti wá jẹ́ jàgídíjàgan ìbò làwọn afáwà tí wá jọ ń jàgídíjàgan ìmáàmù Ọ̀fà bọ́kùnrin yìí ti ń gbá kọ́rọ́ pọ̀n mú ní sámọ́ ọlọ́ ní tó ń tó mú padà ìmáàmù Ọ̀fà náà ò ní take action kankan ọba ìlú Ìlọrin ọmọ mùsùlùmí ti sọ àgbákú ọ̀rọ̀ sí ọba ìlú Ìlọrin láìmọye ó ti yẹ̀yẹ́ ọba ìlú Ìlọrin ó ti yàká sí ọba ìlú Ìlọrin ó ti ṣépè fún ọba ìlú Ìlọrin ó ti sọ̀rọ̀ òdì sí ọba ìlú Ìlọrin wọn ò take action ẹlẹ́sọ̀mí náà ti bú ọba ìlú Ìlọrin ìmáàmù bàbá Òkútagídí náà nìtọ́ ní olóòsàlẹ̀ yìí wọ́n ti sọ̀rọ̀ sí wọn ẹlẹ́kùtù wọn bá wá mú báyẹn ṣé kò ní continue yóò continue because àwọn ẹ̀mí náà wá dìde torí pé jọ́ tó sun Al-Qur'an wàláyé ẹni mi ti padà ṣe kámẹ́rà Al-Qur'an tí ń fi nu ìgbẹ́ tó yá igbó ní gbogbo nǹkan yẹn fẹ́ dópin ìgbẹ́ la fẹ́ tọwọ́ rẹ̀ bọ́lẹ̀ ẹ má jà ṣe eye service ẹ má jà ṣe eye service ẹ má jà ṣe eye service àwa yìí náà rọ̀ lọ́kàn gbogbo àwọn ẹni tó gbé yìí ayédèrè àwa náà wàláyé tó bẹ ti lọ lé bẹ̀bẹ̀ wàláyé yóò tàn kí sọ̀rọ̀ nu lé tẹ́mọ̀ ní ẹ̀fúrì ta ni Ọlọ́run ọ̀rọ̀ kóòtù ní kọ́dà justice agbára rẹ̀ ọ̀ka lókun gbà tẹ́ni tó gbọ́rọ̀ wá bá sọ pé he step down
justice ọ̀bọ̀rọ̀ sọ pé òun ò dájọ́ yìí mọ́ ó tún lè gbé lọ bòmí ẹ má jẹ́ ara yọ ọmọ ra wa mùsùlùmí kan ní pé àbáwọn kan lọ dájú àwa là ń sọ̀rọ̀ nípa peace ẹ má jẹ́ yan ẹja máa ṣe wá sí fún yẹn pé iná lélẹ́yìí má fọwọ́ kàn má trespass Kùránì ní wọ́n yẹn ta'adda hududallahi faqad zalama nafsa ẹ tó bẹ ti trespass ó ti ṣàbòsí mùsùlùmí tẹ́ bá ń bú oníṣẹ̀ṣe tẹ́ ń yẹ̀yẹ́ wọn tẹ́ ń dọ̀tí wọn àbí tẹ́ ń bú àwọn kírísítànì àti tó bìlì fún náà ti kọjá àlà Kùránì ẹ má ṣe bẹ́ẹ̀ la tazubbu allazina yad'una min dunillahi fazubbullaha adwan bighayri ilm but àwa àgbà báyìbù mú kálá ń yẹ̀yẹ́ báyìbù àgbà ṣẹ̀ṣẹ̀ kan mú kálá ń yẹ̀yẹ́ rẹ̀ ta gbangba à ń gbé kámẹ́rà à ń sún náà à ń bà á jẹ́ ọmọ akọ́ṣe wá láti ibi ẹ̀sìn mi èyí ló ń wò ṣe ìsìláàmù mọ́ tẹ́ ẹ bá fẹ́ bẹ́ẹ̀ lọ́n pé kọ́ padà sí ìsìláàmù rẹ̀ èyí ọlọ́ni ó fi mọ̀ náà ọlọ́ni ó fi mọ̀ náà ọlọ́ni ní challenge ní Muhammad sallallahu alayhi wa sallam ànábì ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn kan ìpè bọ́yá wọn lè padà mọ̀ náà ọlọ́run sọ pé innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha ìwà ànábì kí ni sí ẹ dájọ́ bí mo bá ti ní ọ dájọ́ sọ̀rọ̀ bí mo bá ti ní ọ sọ̀rọ̀ wí bí mo bá ti pa ọ́ láṣẹ má torí pé bọ́yá òun wà fí àwọn kan fún bá lè di mùsùlùmí ò lè fìyàn mọ̀ náà àyàfi bọ́lọ́run bá fẹ́ fi mọ̀ náà ìtí ń ṣe lẹ́yìn kámẹ́rà ojú tẹ̀yìn sọ̀rọ̀ ń parẹ̀ yìí lọ ká tó wá ní ti ń ṣe lójú kámẹ́rà sẹ́wọ́n àwọn ẹni kọ́ ọmọ fìyà jẹ́ ni àbówù akọ́rọ̀ kọ́ọ̀tù ọmọ wa pàrọ̀ gbogbo kọ́ ọmọ wa padà sí prison kọ́ ọmọ rí bẹ́ẹ̀lì kò wù àwa náà but tí wọ́n bá sọ ọ́ lẹ̀ bẹ́ẹ̀ yọ̀dà ìgbà tí kangaroo kọ́ọ̀tù ní tòótọ́ yóò sì dà gẹ́gẹ́ bí ìgbà tó yẹ pé kangaroo kọ́ọ̀tù ni yóò tún wá dàbí àti fake warrant ni àmọ́ tó bá ṣe ìgbésẹ̀ àwọn tó yẹ kún ọ̀rọ̀ níbẹ̀ àwọn tó tánìṣì méjì wọn àwọn tó ṣe kí ni o tó bà ló kọjẹ́ tó bá ìtìlọ níbẹ̀ wọn wà láì wọn jùlẹ̀ ìlú Ìlọrin ò jẹ́lu tó jẹ́ wàhálà kí sọ̀rọ̀ ẹ̀sìn lèyí ọ̀rọ̀ jọmọlúàbí ni.